jí ọba tó yìí sùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin olóyìnbó ni pé majority carry the vote tí ẹ̀yin tẹ́ ẹ pọ̀ tàbí tí ń sọ pé àwa tá a pọ̀ tá a bá ti jí àwa ló yẹ kó kú ló yẹ kó jí àwọn tó ń sùn torí ilẹ̀ Yorùbá wà nínú àhámọ́ a wà nínú àhámọ́ o ní alẹ́ àná ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí mo kí gbogbo ẹ̀yin bàbá mi lẹ́kìtì gbogbo ẹ̀yin abiyamọ Èkìtì látòrí bàbá mi ọwọ́ ajérò ìwí ìtadó ògògà tìkẹ́rẹ́ olúkẹ́rẹ́ olúpọ̀tì bàbá mi tó wà ní ìdó fábọ́rọ̀ mo kí yín olójúdó mo kí yín o mo kí ọba ayégúnlẹ̀ mo kí ọba òṣì mo kí olúpọ̀tì mo kí òòrè tọ̀tún àtà ayédè mo kí gbogbo yín pátápátá wàhálà ti wọ Èkìtì o ó ti wọ Èkìtì ó ti ń lọ sí ìkórìtà tí ọwọ́ wa ò fẹ́ ká mọ́ àwa ó dẹ̀ máa pariwo pé ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara kó tó bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa torí tí àwa tá a jọ ọmọ yín bá ní àwa máa rọ àwọn agbófinró ọmọ ilé wa kiri ṣùgbọ́n tẹ́yìn bàbá wa bá tètè dìde torí tí Fúlàní bá ń ṣe iṣẹ́ ibi ẹ̀ ní ilẹ̀ Yorùbá àwọn agbófinró yìí rí wọn ṣùgbọ́n tọmọ Yorùbá bá dìde pé rárá òun ò gbà ìtọ́pa wa ó tó gẹ́ àwọn agbófinró dìde most especially bàbá mi Èwí Adó bàbá ọba Rufus Adéjuyìgbé adarabóyin ojú òní ti yẹn pẹ́ fún wa sa o àwọn Fúlàní ti ń fàdá léèyàn kiri ní Adó àdá náà fi léèyàn kiri wọ́n pe àdúgbò kan ní ìlú Adó ní Ìjàdù jẹ́ community kan tó tóbi ní Adó àti wà lẹ́nu láti bí ọ̀sẹ̀ kan ṣùgbọ́n táwọn tó ṣẹlẹ̀ lánàá ó kà màmá ó lé díẹ̀ sà ẹni tó wà lóko ẹ̀ mádàmálùwà ó dẹ̀dà wà màálù wọnú oko ẹ̀gẹ́ ibi tí ìyá ti sọ pé a má jẹ̀gẹ́ mi náà ọmọ ìyá wa sọ pé ṣé o gbọ́pọ́n bẹ̀ sọ̀rọ̀ ní ìyẹ́mọ́kò kó ń julu àwọn màálù ó bá Fúlàní bá yọ àdá tí ò bá jẹ́ pé àtọmọ àti bàbá lè sáré dáadáa àbáṣá àwọn méjèèjì pa sínú oko ni ìgbà táwa máa débẹ̀ sà torí ẹ̀rí ń bẹ́ńlẹ̀ àwọn tó jáde tó dẹ̀ mú wa lọ sínú oko wọn pé bí àwọn ọmọ Fúlàní ẹ̀ ṣe máa ń yọ àdá sí wọn nìyẹn tó máa yọ àdá sí wọn pé ń táwọn bá jẹ́ tó ń tọ́ bá fẹ́ ṣe kán ṣe to the extent kan nínú wọn ní pé òun ní fídíò nígbà táwọn ní kán lọ complain níbi tán kó màálù wọn sí níbi tán ti ń bá màálù sùn ní Adó Èkìtì ní Èkìtì state gọ́vnà Oyèbánjí mo mọ̀ pé tẹ́ bá gbẹ́lẹ́ yẹ̀ ẹ́ dìde o èyí tó wá yà mí lẹ́nu bẹ̀ tó rú mi lójú díẹ̀ nígbà tó máa tó nǹkan bíi 10:30 lálẹ́ àná àwọn Fúlàní yadé sí ọ̀dọ̀ ẹni tí wọ́n fẹ́ jókòó ẹ̀ tọmọ ẹ̀ ju òkúta lù wọ́n òkúta yẹ bàyẹ lórí wọ́n yadé lálẹ́ Ọlọ́run ní kí a má yìí kúrò lọ́dọ̀ ẹni yẹn torí àwọn obìnrin kan tó wà lọ́dọ̀ wa sọ pé ẹ má yìí lọ o wọ́n yìí máa padà wá o nígbà tó tó bíi 10:30 lóòótọ́ wọ́n yadé Ọlọ́run ló ní ká wà ń bẹ̀ wọ́n fẹ́ wá ṣá máa yẹ pamọ́ lé ní tó sọ pé I go kill him, I go kill the children, I go kill his wife. Ọlọ́run ló ní kí àwa kan wà ń bẹ̀ sá o bá mi Èwí Adó good morning bàbá mi Fẹ́mi Kútì ẹ bá mi pín program yìí ní Ìjàdù community tẹ́ bá ti kọjá Ọlọ́run ṣó ẹ láti ọ̀dọ̀ Ọlọ́run dàtò Ọlọ́run ṣógo tẹ́ bá ti kó Ọlọ́run ṣógo tẹ́ débi bíríìjì yẹ ẹ ti wọ Ìjàdù ibi ilé ibi tí ẹni yẹn sáwọ̀ ó fi àdá gélẹ̀kùn yẹ bí pé kó nílẹ̀kùn yẹ gé wọlé kó lọ bá ẹni yẹn lé gbogbo táìsì tí ẹni yẹn kó síwájú ta ló fi àdá yẹ pieces yẹ pé àgò kí láǹfẹ́ ó tún padà wà láago 10 láti wá pa ẹni yẹn ẹni tó ṣìṣẹ́ jìyà tó dá oko lẹ̀ pé kébi má bàa pa òun torí pé ìyẹ́ òfin lórí ọ̀fẹ́ láti fi màálù jẹ́ oko ó tún kó àdá wá lọ́gànjọ́ òru ṣé mọ̀ pé tí irú àwọn yẹn náà bá ti ní AK-47 tẹ́ ní AK-47 wọ́n máa pààyàn káàkiri ní Ìjàdù community wà lẹ́yìn ESU Èkìtì State University àwọn bíi 6 bíi 7 inú mi dùn apàdé ọ̀gá ọlọ́pàá kan náà tó kọ́lé sí Ìjàdù ó ní everyday ni ìyàwó máa ń complain òun dẹ̀ ti máa lọ síbi iṣẹ́ pé òun ti make attempt láti competition against wọn pé tẹ́bà ti pẹ́ bá ìyàwó lóko bá pé má jẹ́ wá ní do whatever you want to do ṣebí you get governor call your governor ó ní ìyàwó tí ìyàwó bá ti pè wọ́n àdékè ìyàwó sáwọlé kó tilẹ̀kùn that is what they are passing through at Ìjàdù community now in Adó Èkìtì bàmí Èwí Adó kábíyèsí ọba ẹ̀ka torí ẹ̀yin àgbààgbà ìlú ẹ sọ pé kí Ṣóǹbìà tó dégbò oníkànbí là ń ké sí ara nǹkan tí àwọn ọmọ yín kan fi dìde nìyẹn pé ẹja dìde kí ìran kóòtù òjìrè ó gbára wọn mo sọ fún yín pé kò síbi tí wọn ò ti ní ọ̀pá lórí ilẹ̀ kóòtù òjìrè
kò sí ìlú tí ọmọ Yorùbá tí ó ti wà nínú ìgbèkùn wọn. Tó bá jẹ́ pé ìgbà kan tí Fúlàní àtàwọn bàbá wa kò gbé ń bá gòlé Sunday Igboho lórí, àtàlẹ́ àná láti máa pe Sunday Igboho, alẹ́ yẹn náà ló dẹ̀ máa dọ́dọ̀ wa lẹ́kìtì ń bí báyìí. Àtàlẹ́ àná láti máa pè é, kì í ṣe pé tẹnu, kì í ṣe pé à ń fẹnu wú gẹ̀ẹ́tì, à ń fẹnu jagun, a ti pè rí bẹ́ẹ̀ tó dẹ̀ dá wa lóhùn. Ìyẹn Sunday ọmọdé yẹmọ Igboho ṣá. Tí n bá pè lánàá pé bàbá àwọn Fúlàní ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n yọ àdá léèyàn kiri báyìí ni o, ní Adó ni o, a kàn sọ wípé lọ dúró sípàjú yìí tèmi, mò ń bọ̀ bẹ́ẹ̀ ni. I trust him and he will do it because he has already do it before. That is why our company sọ wípé tested and trusted that he can do it, no doubt about it. Ìyẹn la fi pè yín bàbá wa pé ẹ má jẹ́ fẹ̀tẹ̀ ẹlẹ̀ ká máa pa làpálàpá. You know the meaning of làpálàpás and you know the meaning of ẹ̀tẹ̀s. Òyìnbó ti fẹ́ máa gùn mí. Làpálàpá orí ọmọdé ló máa ń ṣe báyìí tá a ṣe bí òṣùpá. Àwọn bàbá wa ń gbà ẹ́ lọ́dọ̀ wa ń bẹ̀ tó bá ti wà lórí ọmọ wọn à ń jẹ́ òṣèré ṣùpá. Wọ́n ní tó bá ṣe ń rí tí òṣùpá ń tẹ̀sí ní ọmọ ọ̀fẹ́. Nígbà tí ọ̀làjú dé díẹ̀, ewé sandpaper tó máa ti fi ewé sandpaper sí tó gbó dáadáa tó fẹ́ jẹ̀ síta, wọ́n wá fi àwọn kankan tó máa ta ẹni yẹn tá hó bí ọṣẹ gbùgbùgbùgbù tó wá máa tó bí ọjọ́ bí méje ọjọ́ mẹ́ta, ojú làpálàpá yà á sè àwa máa jiná. Ṣùgbọ́n ẹ̀tẹ̀ tí ẹ̀tẹ̀ bá ti mú èèyàn ní ìka mẹ́wẹ̀ẹ̀wá ó máa ré ní ádì òkùtù. Àwọn bàbá wa dẹ̀ sọ wípé adẹ́tẹ̀ ìgbèlú inú igbó adẹ́tẹ̀ máa ń gbé. Lábí ní pé kẹ́ ẹ má fi ẹ̀tẹ̀ sílẹ̀ kẹ́ ẹ máa pa làpálàpá. Ẹ má fẹ̀tẹ̀ lẹ̀ kẹ́ ẹ máa pa làpálàpá. Lákòókò yìí tí n tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbómìnà àti Okunland kó má bàa ṣẹlẹ̀ lẹ́kìtì torí wọ́n ti ká wa mọ́. Wọ́n ti ká wa mọ́ ní Ìjàdù community ní Adó. Èdè dídá wa kọ́ fi pariwo nìyẹn o. Èdè dídá fi sọ wípé free Sunday Igboho for us. Èdè dídá fi sọ wípé we have tested this man and we trust him that he can deliver. Ààrẹ akọni Oòduà, he can deliver. Ó ti ń deliver tipẹ́, he can do it. Bọ́wọ́ bá lè wá, a ti pè èèyàn bí méje èèyàn mẹ́ta yá. Ọ̀yá tẹ́ bá ti dé Èkìtì pé bàbá Èkìtì bẹ́ẹ̀ kẹ́ lọ bí báyìí. Àrà ń tá a fi sọ fẹ́yìn bàbá wa nìyẹn pé àwọn tẹ́ ń fi bàbá wọn joyè. Àwọn ń kó bọ́n, wọ́n yọ àdá, wọ́n fi lé ọmọ Yorùbá kiri. Abdulaziz Yari Basọ̀yìn ṣé Balóyin ní of Yorùbá land, ṣé ara àdá tí àwọn ọmọ ẹ̀ ń kó kiri ní Balóyin ní Oyin tó ń fẹ́ máa deliver fún ìran Yorùbá. Àwọn tí ò ṣe ìran Yorùbá lóore lẹ́yìn kábíyèsí wa fi ń joyè. Àwọn tó ń dogun ja ìran Yorùbá, àwọn tó dúró nídúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ parun, àwọn tó ń lùlù kówókówó fún ìran Yorùbá, àwọn tó ń sọ fún ìran Yorùbá pé pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àpọ̀ ìfọ́tẹ̀ ìjà ní múlẹ̀. Ẹ bá wa wá nǹkan kan ṣe sí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ṣì wà lójú oorun ẹ jí ìkejì tó tún dàbí rẹ̀. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín tẹ́ bá ti ń bọ̀ nílé ọdún, ẹ̀yin tẹ́ bá ń dandan máa wá Ọlọ́run aṣọ yín bọ̀. Bàbá mi Ọláníwájú Táíwò, you are welcome. Èjìrí ara ìṣokùn adára fún yín ọjọ́ méje ọjọ́ mẹ́ta. Tẹ́ bá ti ń bọ̀ bóyá dẹ́rẹ́bà yín fẹ́ tọ̀ lọ́nà ni, ẹ má jẹ́ ó dúró nínú àárín inú igbó, ẹ pariwo lé lórí. Dẹ́rẹ́bà tí ò bá ti tọ̀ láàrin ìlú, ẹ má gbà wọ́n láàyè láti tọ̀ láàrin ìlú, jàǹbá ò ní ṣe wá o. Ọdún ìtura, ọdún ayọ̀ la máa jọ ṣe papọ̀, ẹ̀ ní rìn fẹsẹ̀ sí o, ẹ̀ ní rìn níjọ́ tẹ́bi ń pọ̀nà. Ìrìn àjò tẹ́ máa lọ tẹ́ ẹ̀ ní padà dé ọba mi òkè ò ní jẹ́ kẹ́ ẹ bá wọn rí o. Ọkọ̀ tẹ́ ẹ bá ti wọ̀ tí ò tọ̀ níbi tí ìlú wà táwọn ènìyàn pọ̀ ńbẹ̀ tí ò wá bí kan tọ̀ sí tó wá dúró láàrin inú igbó, ó léwu o. Èyí tó bá dẹ̀ dúró láàrin inú igbó, bóyá ẹni mímọ́ yín, bóyá ẹ̀yin fúnra yín lẹ̀ ń gbé mọ́tò bọ̀. Ẹ gbọ́ mi dáadáa o, ẹ̀yin fúnra yín lẹ̀ ní mọ́tò yín tẹ̀ ń gbé bọ̀ tí ìtọ̀ gbọ̀n yín lọ́wọ́, ẹ sọ fún ẹni tó ń wa mọ́tò kó má paná mọ́tò. Tó bá dẹ̀ ti bọ́lẹ̀ ẹ̀yin tó kù ẹ má bọ́lẹ̀ nínú mọ́tò, ó léwu o. Ó léwu o, from experience ni mo fi ń sọ̀rọ̀ o. Ìléwu ṣé ẹ mọ nǹkan tó pè ní ó léwu. Bàbá mi Ògúnníyì Abíọ́nà, you are welcome. Bàbá mi ọmọ ọba Abíọ́dún Grace, nǹkan dún mi, mo ti ń wá nọ́mbà yín ti pẹ́ mi ò rí mi mọ̀ bó ṣe lọ lórí fóònù mi. Àdúrà mi gbà lórí yín lé ní láàárọ̀ yìí. Ẹ kojúmọ́, àná tí yín ò ní gbẹ, bẹ́ẹ̀ tí ń gbé Ọlọ́run ga, Ọlọ́run á máa bá mi gbé yín ga. Bẹ́ẹ̀ tí ń bá Ọlọ́run kójọ, Ọlọ́run á máa bá mi kó ayé yín jọ sí rere sí àánú.
ṣé ń gbọ́ mi ó léwu tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní mọ́tò fún ara yín tí bọ́ mọ́mì ọ̀ dádì mo fẹ́ tọ̀ láàrin inú igbó ni ẹ má dẹ̀dẹ̀ ó jẹ́ inú igbó bírímù tó bá ti bọ́lẹ̀ ẹ má jẹ́ ó paná mọ́tò driver side tó wà yẹ gẹ́gẹ́gẹ́ ẹ má jẹ́ ó tilẹ̀ kú bẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ wà pẹ̀lú wọn inú mọ́tò ẹ má bọ́lẹ̀ o ó léwu o orí ló kó àwọn kan náà yọ lánàá orí ló kó àwọn kan yọ lánàá torí pé ìyẹn àgbà driver ni ó fẹ́ tọ̀ lọ́nà ó bọ́lẹ̀ ó dẹ̀ sọ fáwọn èèyàn tó wà nínú mọ́tò pé ẹ má bọ́lẹ̀ o anything can happen o ẹ má bọ́lẹ̀ o òun ò dẹ̀ paná mọ́tò bó ṣe yọ ṣáàmà ẹ̀ síta tó ń tọ̀ lọ́wọ́ làwọn ará bíbá yọ inú mọ́tò náà yọ nínú gbó ìtọ̀ tó kú inú mọ́tò ló tọ̀ sí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni a ti máa sọ wípé ẹjọ́ o a ní ìdíwọ́ 100 million o kìnnìkan wọ́n á ti ṣe fídíò síta ẹjọ́ torí Ọlọ́run àwọn bàbá wa ẹjọ́ wọn àná wọ́n ní ìfúnra lóògùn àgbà bó tẹ̀ jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tòde òní wọn ò fúnra. Ayélabó Akíntayọ̀ you're welcome brother mi ọdún ayọ̀ ní gbogbo wa máa ṣe ọdún Paul you're welcome tó tẹ̀ jẹ́ pé wọn ò fúnra. àwọn bàbá wa tá a bá lẹ́nu wọn tó máa sọ pé àwọn bàbá wọn sọ fún wọn pé ìfúnra lóògùn àgbà àwọn gan ò fúnra àwọn gan ló sorun àsùpìyè ẹjá ẹ mọ̀ sọ pé bàbá Èkìtì àwọn ọmọ Ìgbòho irọ́ náà pa nọ́bìlà láì ò náà túrú o ṣe gbọ́ mi wọ́n lẹ́ni tí ìṣẹ̀kú bá tójú ẹ̀ wọlẹ̀ ṣé òyọ̀dà ni kò ní bá wọn bọ́ bá kóso ẹjá fúnra bó bá jẹ́ èèyàn kan ló fẹ́ tọ̀ nu mọ́tò ẹ má jẹ́ ká sọ gbogbo wa pé ẹ jẹ́ kí mi náà fi opportunity yẹ kí n fi nọ́ọ̀sẹ̀ ó léwu tẹ́ ẹ bá ń bọ̀ láti Èkó tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ nọ́ọ̀sẹ̀ ibi tí ìlú bá ti wà lọ́nà tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè dé Ìbàdàn kẹ́ ẹ tó nọ́ọ̀sẹ̀ ibi tí ìlú bá ti wà ẹ bọ́lẹ̀ ń bẹ̀ bó jẹ́ Ògèrè ni ẹ wa mọ́tò wọnú Ògèrè kẹ́ ẹ bọ́lẹ̀ níbi tójú ti tó yín táwọn èèyàn ti dúró ẹ sinmi tẹ́ fẹ́ sinmi kẹ́ ẹ tọ̀ ìtọ̀ tẹ́ fẹ́ tọ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ìrìnàjò kò sí ní tí fi ṣe ni nígbà tó ṣe pé ẹ rẹ́ǹtì mọ́tò bẹ́ẹ̀ tó dé Ìbàdàn tó lè dúró bẹ́ẹ̀ bá tó kúrò ní Ìbàdàn náà gbúdúdúdúdúdú bó jẹ́ Ìkirè ni bó jẹ́ Gbọ̀ngán ni bó jẹ́ Ilé-Ifẹ̀ ni ẹ má dúró láàrin inú gbó aburú ò ní ṣẹlẹ̀ sí ọmọ kóòtù òjíire mọ́ títí Olódùmarè máa gbé wa borí torí wọ́n ń dọdẹ ìran Yorùbá torí pé ìran Yorùbá wà nínú ewu a wà nínú àhámọ́ àwọn Fúlàní wọ́n ti há wa mọ́ gágágá èrèdí tẹ́ fi sọ wípé tẹ́ fi rí pé ohun rere kan ò wọlé mọ́ wọ́n ti há ìran Yorùbá mọ́ gágá ló fi jẹ́ pé kò sí ìròyìn ayọ̀ mọ́ kò sí ìròyìn ayọ̀ mo wá imagine orú máa yẹ tán wá ní nǹkan bí aago 10 àbọ̀ tó bá jẹ́ pé ojú oorun náà bá àti ìyàwó àtọmọ tó dẹ̀ ṣá wọn pa ìgbà tó padà dé gan ẹni yẹn tọ̀ sára ni pé lórí tó ń jìyà ní lórí tí òun ò sí ní ilẹ̀ Fúlàní tó jẹ́ pé ilẹ̀ ara òun ilé bàbá òun ilẹ̀ bàbá òun ní ìlú Adó Èkìtì àwọn bàbá wa dẹ̀ fi wọ́n joyè lọ Abdulaziz Yari ọba lóyin ṣe ọba olóyin àbí mo ṣàmọ̀ pé olóyin inú ó dẹ̀ lọ́ba ṣàrà oyin tó fẹ́ èèyàn pín ìkorò fún ìran Yorùbá ẹ̀ sọ́dí ọba lóyin ó máa wá ṣe o èmi ò tí kúrò nínú tọ́pìkì rẹ̀ ilẹ̀ Yorùbá di orísun àwọn ọ̀dájú ṣé kò wá rí bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ìjẹta bí a warrior tó máa ń gbọ́n ìyànù lára ìran wọn àwọn tòde òní máa ń fọwọ́ ara wọn kó ìyà wọlé fún ìran Yorùbá ni èyí tó bá tó fẹ́ gbọ́n ìyànù lára wọn àwọn gan ló tún máa gbógun tì í àwọn lè ó tún gbógun tì í Ifá ò fọre ní ilẹ̀ Yorùbá mọ́ wọn àbí kí n sọ wípé wọn ò gbà kí Ifá fọre mọ́ ní ilẹ̀ Yorùbá àwọn tí ó ṣe Yorùbá ní jàǹbá ní Ifá ìgbàlódé yàn àwọn tí ó pa ìran Yorùbá lẹ́kún ní Ifá ìgbàlódé ń gbé sórí àga àṣẹ nílẹ̀ Yorùbá àwọn tí ó dájú Yorùbá tí ó máa fi Yorùbá pa owó tí ó máa ń gbẹ́bi fáláre tí ó máa ń gbáre fẹ́lẹ́bi ní Ifá ìgbàlódé kù tó yàn Ifá tán ní kì í fi bí péré tí kì í fòlò ló pọ̀n Ifá àtòdé òní wá bẹ̀rẹ̀ sí ń fi bí péré ó wá bẹ̀rẹ̀ sí ń fòlò ló pọ̀n ojúlówó Ifá wọn gbà kójúlówó Ifá ó ṣiṣẹ́ mọ́ báyìí kọ́ ló ṣe rí nígbà yí àwọn bàbá wa báyìí kọ́ làwọn bàbá wa ṣe lò gbà lèmi àti ẹ̀yin fi rí tàn bọ́dé baálẹ̀ ẹ̀yin àgbà tòde òní ẹ̀yin kábíyèsí tòde òní irú ìtàn wo lẹ fẹ́ ká sọ nípa titi yín tí Fúlàní káwa mọ́ gbogbo Adó Èkìtì ni mo ti rí tán dá màálù lọ́gànjọ́ òru gbogbo fídíò tá à ń rí pé ní àwọn Fúlàní ń bá màálù sùn lọ́dọ̀ wọn lọ́ni wọ́n ti ń bá màálù sùn ní Adó Èkìtì níbà yìí adẹ̀ní ẹ má jẹ màálù mọ́ ẹ má jẹ màálù mọ́ ẹ jẹ́ káàdì jẹ́ ti màálù sí wọn lọ́rùn ṣùgbọ́n torí pé ìran Yorùbá jẹ́ alétílápá
ṣùgbọ́n nítorí pé ìran Yorùbá tí kíní Yorùbá yìí ṣẹlẹ̀ sí wa àìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá adọ́run mòótọ́ ni wá adọ́run mòótọ́ àti dáwọn tó sọ pé Sunday Igboho ọmọ àlè ní nítorí pé kò rówó òṣèlú jẹ mọ́ ni lẹ́ni báyìí irú wọn sọ pé ẹjọ́ ìjọ́wọ́ la máa ẹjọ́ bàbá Èkìtì ẹ fún mi ní nọ́mbà Sunday Igboho ẹ fún mi ní nọ́mbà Sunday Igboho bí Sunday Igboho bá tiẹ̀ lè wá kó bá wa pé àwọn ọmọ ẹ̀wà àwọn Fúlàní òjà mo wá ní ọmọ àlè àná bàbá Èkìtì ńgbà táwọn tí ò tí ì yé wọn nìyẹn ó ti wá yé wọn sí ìran Yorùbá adọ́run mòótọ́ àwọn gbà táwọn àgbààgbà wa fojú ṣe wọn lẹ̀ ògo làwọn ọmọ àlè òní máa búra múramù lé wa lórí torí pé àwọn bàbá wa wọn kọ̀ wọn ṣojúṣe wọn that is why allow ìmáàmù Fúlàní ní Ìlọrin tó fi pé dáadáa nínú ìmáàmù Yorùbá ìmáàmù tí ò ní mọ́ṣáláṣí ìmáàmù tá a rí kó dó lórí múmbàrí rí kó kírun ọjọ́ Jímọ̀ kó ṣe wá àṣẹ ọjọ́ Jímọ̀ fáwọn èèyàn kẹ́tẹ̀ ẹ̀ ṣòwò ẹ̀ kárí it is because our leaders wọ́n sùn gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi lẹ́kìtì iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe o iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe torí pé wọ́n pè wá ní ìjàdù torí pé a wà ní ìjàdù àìmọye ibi tá a mọ̀ ní Adó Èkìtì tó jẹ́ pé n tó ń ṣẹlẹ̀ ní ìjàdù yìí kékeré ní lẹ́gbàá ẹ̀ a ti rí ní Adó Èkìtì bíbá ìtàn tí kí ní wheelbarrow wọn yẹ kí lẹ máa ń pè é tó fi ṣe kọ̀ǹdẹ́sì yẹ tá a stop ẹ̀ lọ́nà AK-47 mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ labá nínú kìíní yẹn ní wọ́n pè bẹ̀yẹ ní Omiṣọ̀jànà ní Adó ń bíbá yìí wọ́n pè bìkan náà ní ọjà ṣáṣá irinṣẹ́ wọn bẹ́ẹ̀ bàmù ọ̀dà làwọn dúró dé láti àtàkì ìran Yorùbá síbẹ̀síbẹ̀ àwọn bàbá wa orí ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ tán àwa máa pariwo nígbà táwọn bàbá wa sọ wípé ìfúnra lóògùn àgbà ṣùgbọ́n àwọn bàbá tó ní ṣé kí sọ pé wọn ò ní fúnra mọ́ ni ṣé kí sọ wípé owó ti dín ìfúnra wọn lèmi fi ń pe bàbá mi Ewé Adó torí bàbá lẹ́jẹ́ fẹ́mi ìran bàbá mi agboolé ọjà náà ti lọ ládó tó fi lọ tẹ̀dó sí Ìpòtì àwa lọ́mọ ọjà tí mo dẹ̀ mọ̀ pé ọjà náà ní yín kábíyèsí Adó nítorí yín bàjẹ́ ẹ bá wa pè wọ́n to order àwọn ọmọ wọn tí ń fi àdá lèèyàn kiri yìí that is why we say we don't want them in our land again bóyá 50% landmark náà fún ilẹ̀ Yorùbá ìran Yorùbá bá ṣe lápọ̀ tó we are times 3 of them mo ní more than times 3 of them àwa ò lọ sórí ilẹ̀ onílẹ̀ ìrìkà la fẹ́ gbà àwọn ló ń wá sórí ilẹ̀ wa tó tún fi àdá lé wa kiri tẹ́ bá rọmọ báyìí náṣánáṣá mo wá ní ìwọ mo fẹ́ dè mọ́gi lánàá àwọn ní kí n má dè mọ́ o àwọn èèyàn wọ́n tún kó àwọn èèyàn wá ní o ìbẹ̀rù ìran Yorùbá ń gbégbé ayé ìbẹ̀rù ní ilẹ̀ bàbá wa Onírìṣà nínú hùn you are the number 1 citizen of the Yorùbá land olùkọ́ládé gbogbo ilẹ̀ Yorùbá káàbàtà ẹ jáde tán rí pa nígbà títí yín o ẹ gbé gbèsè lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá wa kábíyèsí Olúbàdàn ìran àwọn bàbá yín ló stop wọn ní ìjọ wọn àná nígbà tán kógun bọ̀ ní Òṣogbo ẹ jẹ́ ká rí ìtàn rere kan náà nípa títí yín sà bàbá mi Ewé Adó ẹ jẹ́ ká rí ìtàn rere kọ nípa tẹ̀yin náà pé àwọn ọba ilẹ̀ Yorùbá ti ń dìde sí ọ̀rọ̀ Yorùbá láì jẹ́ bẹ́ẹ̀ sà kò sí ìlú náà ní ilẹ̀ Yorùbá táwọn ará bíbá yìí ò ti káyàn wa mọ́ ojú òní ti wá o mo ti sọ eléyìí mo tún dúró ná ìrìn àjò ń tẹ̀síwájú mo fẹ́ sáré dé ọ̀tún àwọn ènìyàn ní bá má sọ kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣẹ́gbọ́n mi àá lọ rí àbọ̀ rí ẹ ṣáà bá wa dìde bàbá ṣe ń pè kẹ́yìn bàbá yìí máa jí àwa ọmọ yín ò lè dá ṣe ẹ̀yin náà ò lè dá ṣe ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà náà ò wọ́ kèrègbè àwọn ọmọ yìí ò ní èrò tó dára fún ìran Yorùbá wọ́n ní àgbàrá ò sọ pé òun ò nílé wó onílé ni ò ní gbà fún ẹ̀yin ọba tó kù ẹ bó aṣọ ọ̀dájú lẹ̀ tí ìlú bá ti tú kò sí yìí lára yín mọ́. bàbá mi Pastor Emmanuel tó gbé mò ń retí nǹkan ọdún mi o ẹ kọjọ́ mẹ́ta sàn anointing yìí ò ní gbẹ o fresh anointing lágbára Olódùmarè iná orí pẹpẹ yìí ò ní kú a tún tẹ̀síwájú a dára fún wa ojú òní tiwa àwa ò ní dákẹ́ we continue àwọn bàbá wa wọ́n ní gbangban là ń rọ́ fa àdìtí iṣu àtẹnumọ́ràn wọn ní kì í jóná we will not keep quiet allow Fulani to perish the Yorùbás at all iṣẹ́ tèmi ni iṣẹ́ tẹ̀yin náà ni ogun àkọ́kọ́ tá a kọ́kọ́ jogún látọ̀dọ̀ Olódùmarè ni kó sọ̀ wá kalẹ̀ sí ilẹ̀ tó dára wọ́n rí oore tó Olódùmarè ṣe fún wa kì í ṣe tó bá jẹ́ èèyàn ló gbé àwọn bàbá wa ń bẹ̀ wọ́n á ti lé wọn kúrò àwa là nígbà ògiri àlàpà ni wọ́n fẹ́ wo
ṣùgbọ́n táwọn ọmọ bá rí pé ògiri àlàpà yóò gbẹdọ̀ wo wọ́n wá kó wọ́n brace dáadáa wọ́n wá da símọ́ǹtì bò. It is time for me and you to say no to the Fulani agenda in Yorùbá land. Ẹ̀yin ọba tẹ́ ń fi wọ́n joyè ìkàlẹ̀ ń ṣe o, ọ̀dájú ni yín o. Ọba tó fi Abdulrasis Yari joyè ọba lóyin Aláàfin Ọ̀yọ́, ìwà ọ̀dájú lẹ wù o. Èmi ò bú yín o, ìwà ọ̀dájú ni. Ìwà ọ̀dájú pọ́nbélé. Ìwà ọ̀dájú ntí ọ̀dá. Àwọn àgbà Yorùbá ní pé èèmọ̀ lórúkọ méjì kò dáa náà ni. Ntí ò bá ti dáa kò dáa, kò lórúkọ méjì. Kò lórúkọ méjì o, kò lórúkọ méjì. Bàbá mi ló ní kí n send account number. Mi fi bẹ́ẹ̀ máa ń send account, ẹ jẹ́ send number mi, WhatsApp number. Mi kọ́ wá ní pé àwọn ọmọ Sunday Igboho owó ló kù tó ń tọrọ lórí kinní. Ẹ lè pè mí sà, ẹ lè pè mí, you can call me, WhatsApp number nìyẹn. Bàbá mi Joseph. So àjọṣe gbogbo wa ní. Ẹ má dẹ̀ gbàgbé ìkìlọ̀, ṣe rí àwa tá à ń rìn kiri. Ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ àti dìgbẹ́jà mọ́ wọn lọ́rùn, but ní tá a bá ti rí, tá a bá ti sọ síta, náà tó lé mi, a pọ̀ lórí fídì tá à ń rìn káàkiri. Ní tá a bá ti rí, tá a bá ti sọ síta, ẹ já mú lò. Ìran Yorùbá àní dárò ara wa mọ́, àní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa mọ́. Ọjà tá ò rà, àní máa ná pé abeg, let me pay, I no get 10 million abeg. Let me give you 1 million. Wọ́n ti pé ṣége broke bank àbáwọn náà ṣe sọ èdè wọn. Ọjà tẹ́nìyàn ò rà. Tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ tẹkútẹkú lẹ́ẹ̀mọ̀ fi ná. Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn rà. Tí ẹ bá ti wọ mọ́tò èrò. Bóyá láti Èkó ni, bóyá láti Ìbàdàn, bóyá láti Abẹ́òkúta, bóyá láti Ìjẹ̀bú Òde, bóyá láti Àkúrẹ́ ni, bóyá láti Oǹdó ni, bóyá láti Ọ̀wọ̀ ni, bóyá láti Adó ni, Ògbómọ̀ṣọ́ ni, Òṣogbo ni, Ẹdẹ ni, Ìwó ni, àwọn ìlú tí oníkálùkù wa bá ti ń wọ mọ́tò èrò. Tó bá ti gbẹ́sẹ̀ lé bírèkì láàrin inú gbogbo òǹfẹ́ tọ̀ ẹ̀yà rí pé láyé ò ní tọ̀ ń bí báyìí. Tó bá ní dandan ẹni kó tọ̀ sínú mọ́tò, ẹni kó ṣe kíni kó tọ̀ nínú mọ́tò, ṣùgbọ́n tó bá débi tí ìlú wà ẹ jẹ́ kó bọ́lẹ̀ kó tọ̀ dáadáa. Ó léwu ni o. Inú gbogbo wa ò safe o, both left and right tẹ́ ń wò yẹ kò safe. Tẹ́ bá dẹ̀ ń gbé mọ́tò bọ̀, tí mọ́tò yẹn bá ti takú sínú gbó, ẹ páàkì ẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ tètè wá alternative. Bó dẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ native ni lẹ́ máa rí. Kí n bá bá yín ṣiṣẹ́ gan lára mọ́tò yẹn, ẹ má dúró tì wọ́n, ẹ má dúró tì bẹ́ẹ̀ bá ṣe ń wá ẹ má padà. Hello? Yes sir. Yes sir. Ẹ má bínú. Àwọn tí mo fẹ́ lọ bá ní ọ̀tún ló ń pè. So bí mo ṣe sọ sà, inú igbó wa méjèèjì both left and right ewu ni. Tí mọ́tò bá ti gbẹ́sẹ̀ lé bírèkì láàrin inú gbọ́ ẹ yarí mọ́ lọ́wọ́, kí ló fẹ́ ṣe? Òun fẹ́ tó bá yẹ pé òun lóun fẹ́ yàgbẹ́ ní ẹni kó yàgbẹ́ sára títí tó fi máa débi tí ìlú wà tẹ́tí máa rómi fọ̀ díẹ̀ fún ẹni òórùn yẹn máa jẹ́ tó léwu o. Tó bá dẹ̀ jẹ́ yín náà lẹ̀ ń gbé mọ́tò bọ̀, tó bá di dandan kẹ́ dúró kẹ́ yàgbẹ́ tọ̀, ẹni tó fẹ́ tọ̀ yẹn ni kẹ́ jẹ́ kó jáde síta. Ibi tó bá dẹ̀ gbà jáde síta ẹ má tilẹ̀kù bẹ̀. Tẹ́ bá rí pé wọ́n ṣe wòrò ẹni tó dẹ̀ wà níbi mọ́tò náà kó náà má pa náà mọ́tò. Ṣẹ́ni tí epo bá jó, téèyàn bá délé epo ó lè repo sí mọ́tò. Pẹ́lẹ́pẹ́lẹ́ kẹ́ repo 20,000 30,000. Bọ̀tọ́ bá ti gbé èèyàn kan wọnú gbó ẹ mọ̀ pé àwọn ò béèrè 1,000 mí ni. Mo tútù sọ lẹ́ẹ̀kan sí, ọjà tẹ́ ẹ̀ ní fowó ẹ̀kọ́ wálé ọjà ìbànújẹ́ ẹ̀ ní bá wọn rà o. Ẹ bá ti dúró lọ́nà ẹ má pa náà mọ́tò yín. Kí dẹ́rẹ́bà bá fẹ́ bọ́lẹ̀ fẹ́ tọ̀ kó má pa náà mọ́tò, ẹ mọ̀ fẹ́ tọ̀ kì í ṣe pé kó cross other side. Dára yí síbi ẹ̀gbẹ́ mọ́tò kó dára ibùdó bó bá pọ́sibú ẹ̀ tọ̀ sára mọ́tò tẹ́ bá délé ẹ̀ fọ́ o. Ní ti ilẹ̀ Yorùbá tó gbà lọ́wọ́ tá a wà yìí nìyẹn. Ní ti ilẹ̀ Yorùbá tó gbà lọ́wọ́ tá a wà yìí nìyẹn. Láfi pé àwọn ọba tó ń fi àwọn Fúlàní tí ń gbé wa tá a gbọ́. Gómìnà Kwara ó ń kọ́ bọ̀ fáwọn bandits tó ń pààyàn bẹ́ẹ̀ nípa náà ní Kwara State ní ilẹ̀ gómìnà. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ gbogbo wa lájọ rí fídíò yẹn. Àwọn tó mú ní Ẹdó pé na Kwara government na Ìlọrin government give us motor and AK-47. Gbogbo wa ládẹ́gbọ́n tí Sultan Sokoto ń wí. Nobody can stop bandit. Ìdábí ń pariwo fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu nìyẹn. Táwọn bá sọ wípé kò sẹ́ni tó lè dá ọmọ wọn dúró, ẹ jẹ́ káwa náà fún ọmọ títí wa lórí ọ̀fẹ́. Ẹ tú okùn kúrò lọ́rùn Sunday Igboho. We are ready to deliver the Yorùbá land. Because Sunday Igboho lead, we follow. Ẹ mọ̀ tí Gumi ń sọ káàkiri. Adamu Garuba, Abdulaziz Adamu,
gbogbo wa la mọ̀ tó ń sọ gbogbo wa la mọ̀ tó ń sọ this is time for us to deliver our land ọdún ayọ̀ la máa ṣe ẹ tún máa retí mi ní ìrọ̀lẹ́ láṣẹ Olódùmarè ẹ bá mi ẹ jọ lórí YouTube channel mi ẹ subscribe ń bẹ kẹ́ ẹ fẹ́ máa fẹ́ mi náà ní sticker à ń lọ à ń bọ̀ wọ́n ti pè wá ní aláìníṣẹ́ alárìnkiri kíní kankan ṣùgbọ́n àwa ò ní lajú wa lẹ́kìtà lùbọ̀ kó wọ̀ ẹ máa fẹ́ mi náà ní sticker lórí YouTube channel mi Baba Ekiti TV adára fún yín ojú òní ti ẹ ṣeun bàbá mi ìwé adó ẹ dákọ ẹ bá wa gbégbèsè o ẹ bá wa gbégbèsè o wọ́n ti pọ̀ ní ìjàdù ní ẹ̀yìn ẹ̀sù igbó tó wà lẹ́yìn ẹ̀sù yẹ wọ́n wà ń bẹ̀ bíbá. This is time for our leaders in Ekiti. This is time for our leader in Kóòtù Òjíire to take a big step. Láì jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ká rógun ikú àwọ̀kú nílẹ̀ Yorùbá ẹ ṣé. ẹ̀sìn bá mi rajà o ẹjọ́ ọjà wà o aṣọ ọdún wà African food wà àwa Agége bread wọ́n ṣe bread ní ọ̀sẹ̀ nítorí ọdún èní Thursday ló máa wá ń já bread fún mi but wọn wá lé ní báyìí sí so ní bread ilẹ̀ bread wà ò dẹ̀ ń dilẹ̀ Agége bread wà ò dilẹ̀ pápápá ni because it's a very sweet bread wọ́n máa ń bò ní so ní bread ilẹ̀ mọ̀ but gbogbo ọjà tó kù is available ẹja epo sẹ̀mó irú ẹ̀gúsí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ó wà available ojú òní tìyìn ẹ má gbàgbé láti bá mi share káwọn èèyàn wá lè mọ bó ṣe ń lọ nílé ẹ ṣé gan mo dúpẹ́ ojú òní tìyìn àwọn wíìgì wà àwọn jewelries wà gbogbo ẹ̀ is available lọ́dọ̀ Lady K African store ó pọ̀ yẹ́yẹ́yẹ́ ẹ̀yin ọ̀tá lẹ́nu ìbànújẹ́ ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì gbogbo ẹ̀yin tẹ́ send mi ní Christmas wish èrò pọ̀ mi ò lè return gbogbo message yín mi ò lè return òun dẹ̀ lọ́tún ti block WhatsApp wa but mo fẹ́ kẹ́ mọ̀ wípé mo mọ̀ lóore aṣọ yóò ní yà ibi ò ní ṣẹlẹ̀ sí yín mo ń retí gift ọdún mi o gift ọdún mi mo ń retí ẹ̀ èèyàn méjì fún mi ní gift inú mi dùn ayọ̀ mi kún ẹ̀yin tó bá fẹ́ send gift gan sí mi máa available o máa fún yín ládírẹ́sì mẹ́rin tó bá yẹ pé Money Kudi Ego ẹjọ́ mi ò ṣọ̀tá owó mi ò ṣerú owó ẹni Ọlọ́run bá bù kó bù mí ọmọ bá ní àtọ̀rọ̀ ní Lady K o bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mo dúpẹ́ o ó dàbọ̀.